Hello, ẹ̀yin èèyàn mi o. Wọ́n ní tí irọ́ bá lọ lógún ọdún, wọ́n ní ìjọ kan òtítọ́ á máa bà. Kò sẹ́ni gbogbo ọ̀rọ̀ Mariam ó ti escalate gbogbo íńtánẹ́ẹ̀tì. Tẹ́ bá rí ojúgbà mi tì. Ẹni tó sọ pé òun ni billionaire, òun ṣe gbá òun ṣàwo tó ń fowó yangàn káàkiri. Ó níbi tó lè ṣe dé, ó lè rí tó lè ṣe mọ́ o. So àwọn olórí láàfin ló lè ṣe akọ yẹn fún. Ẹ̀ta akọ tó ń ṣe fún àwọn olórí ó ti tẹ́ everywhere. Kò sẹ́ni tí ò mọ̀ pé olórí Mariam Anako tó fi ọ̀sán gangan tó lọ ń jó olórí tọ́lọ́hun ò pé fún ló gbé wá sọ́dọ̀ kábíyèsí tó lóhun olórí. Wọ́n lé ó lóhun lọ. Ṣé rí pé àṣírí wọn kàn tú dànù? Wọ́n sọ pé owó ń ṣe ohun gbogbo bẹ̀tẹ̀ ó níbi tó owó ń ṣe dé. Integrity ló matter. Ẹlòmíì ò lówó ṣùgbọ́n ní integrity. Tí lágbájá ẹ jẹ́ ká lọ bá lágbájá tá bá dé bọ̀rọ̀ wá máa níyànjú. Kì í ṣe bí towó torí integrity ni. Ẹ jẹ́ ká lọ bá tó bá tẹ̀ sọ̀rọ̀ yanjú díẹ̀ fún wa báyìí. In fact, ó ju owó lọ. Tó bá tẹ̀ sọ pé bẹ́ẹ̀ ni ọ̀nà máa bà. Kò ń parọ́, kò ń ṣèké, kò ń ṣe bí fọ́mọ kejì. Ọ̀rọ̀ ẹ̀ báyìí, ọ̀rọ̀ ẹ̀ máa ń nítẹ̀wọ́gbà níwájú Ọlọ́run. Èwo ni ká pè ti Mariam olóhùn mi lọ ní òun bí lọ ní òun kíní kan kò dẹ̀ ní kínkínní integrity kankan ní ààfin pàápàá jùlọ lọ́dọ̀ ọkọ ẹ̀ lọ́dọ̀ kábíyèsí kì í ṣe ọkọ ẹ̀ kábíyèsí ò tẹ̀ ń ṣe ọkọ ẹ̀ bàbá Nasiru lọkọ ẹ̀ pẹ̀lú bó ṣe sọ pé òun lówó tó kí ló ń le káàkiri tí ò dúró sílẹ̀ ọkọ ẹ̀ ọkọ tí ò fún ní headache gẹ́gẹ́ bí bàbá yẹn ẹ ṣáà rí i pé bàbá yẹn tó nífẹ̀ẹ́ torí ẹni bàbá Nasiru ṣe ń sá káàkiri tó wá mélòó náà sọ pé wá sáàfin tó wá béèrè ìyàwó ẹ̀ lọ́wọ́ kábíyèsí mélòó náà sọ pé wá sáàfin wọ́n ní Mariam ó fọ́gò mọ́ bàbá Nasiru lórí pé kó yé wá wọn kí ló ń wá wọn kiri fún ó mà ṣe o wọ́n ní mélòó ló tún wá sáàfin tó mú omi gbóná tó dálé bàbá Nasiru lára gbogbo wa ṣàlàgbọ́ nínú íńtánẹ́ẹ̀tì àkókò bá gbé àríṣẹ́ bíi wa mo bá àlá ṣe gbọ́ íńtánẹ́ẹ̀tì náà ni ṣẹ́ni tó ní integrity nìyẹn pẹ̀lú bó ṣe sọ pé òun ní òun billionaire ṣé bí ó ṣe rí yẹn kó ń bàbá Nasiru wọ́n ròyìn pé bàbá Nasiru náà ní 20 tiẹ̀ níwọ̀nba kó fi tún ilé àtọ̀nà ẹ̀ ṣe kó tún ilé àtàwọn ọmọ ẹ̀ ṣe ló bá wá sí ilé kábíyèsí ọ̀jájá torí ó fẹ́ gborúkọ irú orúkọ wo ló fẹ́ gbà orúkọ ti gbà náà ṣe orúkọ ìbàjẹ́ náà orúkọ náà ni orúkọ kéèyàn máa fi rẹ̀ wọlé orúkọ náà ni ẹ̀rí pé owó ẹ̀ gan kò níyì níṣojú gbogbo ẹ̀ níṣojú everybody mọ̀ pé ṣe náà fi owó ẹ̀yàn fi ń tààrà kan fi ń ta káàtì tó fi ń ṣoògùn káàkiri ó ṣoògùn náwó fún babaláwo náwó fún bàbá wọn kàn tán jẹ wọn jẹ gbogbo ẹ̀ ní àjẹbánu tó fi owó ẹ̀ fi ṣàbàṣà still ó wá lóhùn lóyún nǹkan tó tìyàn lójú jùlọ lọ máa wà o Mariam lóhùn lóyún oyún náà tó ní ó dẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tá ti gbọ́n náà íńtánẹ́ẹ̀tì táwọn bloggers tó ti mọ̀ nípa ẹ̀ tó ti sọ ìgbà mi lóhùn lóyún ìgbà mi ní kinní kan ti yà ìgbà mi àti lóhùn tí lóyún ìgbà mi àti ní kinní kan ìgbà mi àti kábíyèsí fóun lóyún nígbà tí kábíyèsí mọ tí yó ṣé tí kábíyèsí ò bá mọ tí yó ṣé ò lè lóyún ẹ̀rí irọ́ tó wà ń pa kọ́ lè sọ pé kábíyèsí ilé ìtọ́ òun ló fún lóyún ẹ̀rí ó ṣe parọ́ pẹ̀lú kàyámátà àti gbogbo everything ló lò láti lè tánìṣì image kábíyèsí ẹ̀rí pé orí kábíyèsí mú gbogbo wọn àwọn olóyún rọ́ olóyún fake Jésù ṣàánú wa ṣẹ́rí tó ti ẹ̀bà mi lẹ́rù ní ti màmá Rónkẹ́ tó sọ pé òun lóyún tó sọ pé wọ́n lè jò ló nílé yẹn máa tún rénì ní íńtánẹ́ẹ̀tì wọ́n lè jò ní olóyún èjò wọ́n tún ní ó yẹ ló bí o Ọlọ́run ló yé Ọlọ́run ló mọ̀ bọ́tà gbọ́ nìyẹn nígbà tó tún yá ẹ̀jú kábíyèsí ti rí o polygamous kì í ṣe nǹkan téèyàn ń dojú kọ wọ́n ní oró ikú ni o lọ́mọ ìkárí jẹ́ orogún lọ́ba ní ṣe ni Mariam
wọ́n ní oyún wọ́n ṣe é wá ṣẹ̀ṣẹ̀ tún wó fúnlẹ̀ kábíyèsí ló fún lóyún nígbà báyà wọ́n tún ní oyún yẹn ti bá nígbà bá ṣe oyún yẹn á tún ráìsì pé kábíyèsí àṣẹ gbogbo ẹ̀ fake ni àwọn dókítà tí gbogbo atótónu tí mò ń ṣe wọ́n láwọn dókítà tí ó bá ṣe prógráàmù pé kí ó lóyún wọ́n wá sáàfin wọ́n ní àwọn béèrè Naomi wọ́n béèrè Mariam kí ló dé o wọ́n ní àwọn dókítà sí pé wọ́n méjì kan wá sọ́dọ̀ kábíyèsí wọ́n náà béèrè Mariam kìíní kan ànùkò kí ló ṣẹlẹ̀ ó ní ohun ìyàwó kábíyèsí pé àwọn fẹ́ táṣìírí ẹ̀ pé ó di 2 months tó jẹ wọ́n lówó pé ní wọ́n gbọ́dọ̀ mọ̀ òkùnṣẹ́ tó gbọ́dọ̀ mọ̀ pé ìyàwó kábíyèsí ní wọ́n gbọ́dọ̀ mọ̀ pẹ̀sí ńgbà táṣìírí tú ni wọ́n bá ta wọ́n lólobó pé ẹni tó fẹ́ gbé oyún yẹn fún tó fẹ́ gbé ọmọ tuntun fún ni kábíyèsí wọ́n á ṣe verification pé àbí kábíyèsí yẹn ò bímọ ni àbí báwo ló ṣe rí àbí báwo ló ṣe jẹ́ wọ́n náà wá táṣìírí lédè wọ́n ló sọ pé kò máa sanwó fún wọn every month ló máa san sálárì wọn lórí tóyún yẹn pé tóun bá ti bímọ yẹn ni sálárì yẹn máa stop pé bẹ̀tì kan ṣàbáwọn ṣe ọmọ tí òun máa gbé wá fún kábíyèsí kóun wá ṣe kínní wọ́n ní wọ́n ṣà ń wò wọ́n ṣà ń try láti wọ́n ṣà ń wò wọ́n wò pé ọkùnrin pé fake ni ó lóun máa sanwó fún wọn kó tún di 2 months nísìnyí pé kò tí sanwó sálárì wọn wọ́n ṣe wá ní obìnrin pé dàbí pé nǹkan tó ọmọbìnrin yìí fẹ́ ṣe pé ó yóò ti lọ ṣe ń bọ́ ó tún ti lọ síbòmí ó tún ti lọ ṣe owó tó lóun fẹ́ fún wọn àwọn àgbà òun àwọn tẹ̀ ní káwọn wá béèrè question lọ́wọ́ ẹ̀ bóyá ó ti bímọ bóyá ó dẹ̀ ti lóyún bóyá ó tún ti lọ sọ́dọ̀ ẹ̀ lóyún wọ́n ti gbé ọmọ mi wá fún kábíyèsí láàfin pé nǹkan táwọn fi wá nìyẹn obìnrin yẹn pé ó wà very very dubious náà wọ́n á sọ fún kábíyèsí pé Mariam ó sọ pé kóun fẹ́ bímọ pé kò tiẹ̀ lóyún rí pé bètà àwọn làwọn try láti sọ pé kán tiẹ̀ bá manage pé gbẹ̀yìn ẹ̀ ó sì ti sára wọ́n àwọn fẹ́ béèrè question lọ́wọ́ ẹ̀ because obìnrin yẹn ó dàbí ìpín jàǹbá ni oníjàǹbá àwọn fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ nǹkan tó fẹ́ ṣe pé bètà àwọn study ó lò máa sanwó fáwọn kó ti di 2 months ń ṣe pé kò tí ì sanwó kankan àwọn wá wò wọ́n á sọ pé ọ̀dọ̀ kábíyèsí ni ló ti wá pé ìyàwó kábíyèsí láàfin pé lẹ́ni ní àṣírí ẹ̀ máa tú tó máa débi tó sọ pé lóòótọ́ tún ti ọsẹ́ ẹ̀dẹ̀ lómi wọ́n á ṣe investigation lọ́dọ̀ kábíyèsí nígbà tó ń dọ́dọ̀ kábíyèsí wọ́n á béèrè lọ kábíyèsí àwọn báyìí Mariam làwọn béèrè wọ́n ní ṣé kò lè kíra ní kí náà ń wá náà bá ní pé nǹkan tó wọ́n ní Mariam wà wọ́n ní bàbá kábíyèsí o a fẹ́ sọ àṣírí kan fún yín ẹ máa tó bá ń case tí Mariam bá gbé ọmọ wá fake ni òpó wá sọ́dọ̀ àwọn dẹ̀ fẹ́ make sure pé woman yẹn oníjìbìtì ni bóyá ó ti lọ síbòmí bóyá ó ti rí ọmọ yẹn gbé wá wọ́n sọ pé èní ni kò ní dọ̀là náà ṣe wá pé táwọn bá rí kó bímọ sí ààfin yẹn tó gbé ọmọ wá sí ọ̀dọ̀ kábíyèsí pé àṣírí yẹn pé àwọn fẹ́ mọ̀ lé ni wọ́n ní sáà wò at the end of the day wọ́n á ṣàlàyé fún kábíyèsí ọmọbìnrin yìí ṣé kò gbé ọmọ kábíyèsí tí ò pé kan báyìí ló ṣe ó ní òun máa àwọn wá wò pé bóyá ó ti gbé ọmọ wá sí ọ̀dọ̀ kábíyèsí pé kí kábíyèsí má gbà pé fèkì àwọn dìídì ìpò àpé káwọn wá tá àṣírí ẹ̀ wọ́n ní ngbà tí ó dàbí I don't know but mi wá mọ bó ṣe àṣírí wọ́n ní bó ṣe escape pé wọ́n wá sáàfin wọ́n wá ní kí àwọn kágbà tán ṣàlàyé fún kábíyèsí tán wọ́n ní kí kábíyèsí wá sọ fún àwọn ọmọ iṣẹ́ pé kán lọ pe Mariam wá wọ́n ní kán tó dé ọ̀dọ̀ Mariam pé Mariam ti gba ẹ̀yìn kù ló sá lọ wọ́n ló ti escape wọ́n ló ti sá lọ wọ́n ní because wọ́n ní níbo ni Mariam àgbà ṣe Mariam wọ́n ní àwọn rẹ̀ àwọn kan láwọn rẹ̀ àwọn kan hàn wọ́n ní Mariam ti ná pápá bọ̀rà bó ṣe rí wọn bóyá wọ́n ti sọ fún bóyá wọ́n ti ṣe kiri bóyá wọ́n ti rí wọn pé wọ́n bọ̀ ọ̀ bóyá wọ́n rí wọn pé wọ́n ti dé wọ́n ní ṣe ló gbẹ̀yìn kò lè sá lọ up till now pé wọ́n ti rí Mariam torí nǹkan tí Mariam fẹ́ ṣe fún kábíyèsí láti gbé ọmọ òkókó wọ́n ní kò bímọ o wọ́n ní kò bí ọmọ o pé kò lóyún o wọ́n ní Mariam ò lóyún o
pé nǹkan báyìí síkírìtì tán wá sọ fún kábíyèsí pé òun náà fẹ́ ṣe o pé kì í ṣe pé bóyá kinní ó sọ pé 2 months òun ló máa sanwó fún ọ láì 2 months wọn ò tiẹ̀ rí mọ́ wọn ò tiẹ̀ ṣe pé bí àwọn ṣe sọ kí bàbá yìí má lọ gbàbọ̀dì kó má lọ gbàbọ̀dì sí bàbá yìí ó kún tuntun rẹ̀ náà ṣe wá láti wá sọ fún kábíyèsí àṣírí mi wọ́n ní Mariam ti sá lọ tí Mariam sá lọ wọ́n ròyìn pé ìjà àṣírí Mariam tó àbí òtún mo yìí ń bọ̀ mí tí ìdè ẹ bá mi share ẹ bá mi like ẹ bá mi fi tó kù sí comment section ẹ ṣé gan ni ẹ bá subscribe tó ẹ pẹ́ tí first time tó ṣe fẹ́ rí wa láti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wa ẹ bá subscribe tẹ́ bá ti subscribe báyìí by the time tá tó máa gbé mi jáde ẹ̀yin lè máa jẹ́ number 1 tẹ́ bá kọ́kọ́ rí ẹ ṣé gan ẹ kú làákàyè ẹ ṣé Jésù Olúwa wa àmín.